Abíọ́dún tí sọjọ́ bí lónìí mo wá kí Owólabí o Azeez ọmọ Òdúfádé ńlẹ́ o òkú ọjọ́ ìbí ó ní ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé lágbára Ọlọ́run ọba o ọlọ́dún máa mọdún ẹ̀ lọ́dún bó ti mọdún ẹ̀ lọ́dún wàá sọ̀pọ̀ ọdún láyé lágbára Ọlọ́run ọba o Ọláyẹmí ọmọ Elédùmarè nípè ọkọ ọmọ jẹ́mi ní gbèdégbèdé o Abíọ́dún Ọláìtàn ńlẹ́ o òkú ọjọ́ ìbí ó ní ọdọọdún sẹ́ni ìsapò orúwẹ́ o ọdọọdún làmọ́rọ̀mọ́ bí lórí àtẹ o Azeez ọdọọdún ló máa wà nítòwó nítọmọ níta ikú baálẹ̀ ọ̀rọ̀ àtàláfíà lágbára Ọlọ́run ọba o a ò ní fi ọ̀sẹ̀ àwẹ̀tì lọ́dún tó ń bọ̀ olówó orí Doris ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé lágbára Ọlọ́run ọba o Ọláyẹmí ọmọ Elédùmarè nípẹ̀rí rẹ̀ ilé ló bá wà òwà kọ́kọ́ lé o ẹ̀yìn ìkùlé ló bá wà òbòde Ọláyẹmí ọmọ Elédùmarè nípè ọmọ kí ọ pé happy birthday to you o ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé lágbára Ọlọ́run ọba o ó yá kálẹ̀lú bàbá rẹ̀ gangan o lẹ́ o ọmọ ìbẹ̀ fún ọ̀run fẹ́ lóló ọmọ Ìjẹ̀bú olówó ìjòyè méjì pọ̀ ojúolúwo ó jápẹ̀nà ó tún retí ẹ̀kẹta lẹ́ o ọmọ Àwùjalẹ̀ ọmọ èrè níwá o ìran bàbá yín mọ̀ ń ké ní gbọ́kẹ̀rọ ọbẹ̀ni tí ń bẹ̀ lójú ọ̀nà gbogbo àwọn Ìjẹ̀bú àwọn ẹni ẹ̀ ní wíníwíníwíníwíní bó sì Ìjẹ̀bú àwọn ẹni ẹ̀ ní wíníwíní gbogbo àwọn Ìjẹ̀bú ọmọ ẹni ẹ̀ yòókù àfisọdún Agẹmọ o Abíọ́dún ńlẹ́ o ọmọọba Àjàgbàlúrà o òkú ọjọ́ ìbí ó ní àfẹ́yí ìsàmọ́dún nínú owó nínú ọlá nínú ikú baálẹ̀ ọ̀rọ̀ lágbára Ọlọ́run ọba o ní ṣìṣe ní sílẹ̀tẹ̀ olówó orí ìdarí iṣẹ́ ni mò ń pè ní gbèdégbèdé o bàbá Abdullahi ńlẹ́ o bàbá Amir bàbá Aliamini ṣé gbogbo àwọn ọmọ rẹ̀ ṣé wọ́n bẹ̀rẹ̀ àlàáfíà àlà o òkú ọjọ́ ìbí ó ní ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé o ilé o ọmọ fídù Jẹ̀bú tí fọkọ ìdápẹ̀nà ó ní bóun bá rọjà òbú bóun bá tọ́bu dé òun àfọkọ tóun dé lé rẹ mọ́ o ilé o ọmọ olówó ìjòyè méjì pọ̀ o iṣu mẹ́fà níṣu Jẹ̀bú wọ́n jẹ méjì wọ́n ta méjì wọ́n fi méjì tó kù wọ́n fi sọdún Agẹmọ o lẹ́ ọmọ Alágẹmọ mẹ́rìndínlógún o Abíọ́dún ọmọ Alágẹmọ Ògùn wọ̀yọ̀wọ̀yọ̀ o lẹ́ ọmọ adìyẹ Balógun omi lélẹ̀ aláorokun aláradìyẹ lẹ́ ọmọ dúdú lẹ́ ọmọ bẹ́ẹ̀ ṣe pupa tó mọ̀ bẹ́ẹ̀ ṣe ó sí nílé o ọmọ gbòbúrò ológe ọmọ mẹ́jà borí ìran bàbá tiẹ̀ gan ní kó náwó dọ́là ké èbó tó dé o nígbà tẹ́ èbó dé tán owó dọ́là ń pọ̀ sí ni lójoojúmọ́ o gbogbo Ìjẹ̀bú tí mọ̀mọ́ ń lò lọ́wọ́ lọ́wọ́ o ẹ̀yẹ sọ pé Ìjẹ̀bú láwọn Ìjẹ̀bú láwọn ṣùgbọ́n wọn kì í ṣàpà bẹ́ẹ̀ délé Ìjẹ̀bú ẹ̀ bá dọ́là bẹ́ẹ̀ délé Ìjẹ̀bú ẹ̀ bá náírà bẹ́ẹ̀ délé Ìjẹ̀bú ẹ̀ bá euro ilé Ọláìtàn òkú ọjọ́ ìbí ó ní àṣeyí ìsàmọ́dún lágbára Ọlọ́run ọba o sọ ẹ́ lórúkọ rẹ̀ káyé pé ẹ́ lórúkọ rẹ̀ Abíọ́dún orúkọ tó ò sọ ẹ́ lọ́jọ́ súná tọ́lọ́hún sọ ẹ́ lórúkọ rẹ̀ Azeez Ọlọ́hun sọ ẹ́ lórúkọ rẹ̀ káyé pé ẹ́ lórúkọ rẹ̀ o orúkọ tó ò sọ ẹ́ lọ́jọ́ súná kọ́lọ́hún sọ ẹ́ lórúkọ rẹ̀ happy
ọdún láyé.